Ìyànjú tá a fẹ́ bára wa sọ ní àṣálẹ́ yìí la máa rí nínú ìwé orin Dáfídì orí ìkọkàndínlógójì èyí tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan. À ń lọ mú ní ìgbà kẹrin bàbá tí mú àkórí yẹn tí ó sọ pé Olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí kí èmi tó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Hallelujah. Olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi. Amen. Kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ láyé tí kò lópin. Ṣùgbọ́n àdúrà tó yẹ kí gbogbo wa máa gbà nìyẹn. Nípa Olúwa jẹ́ kí n mọ bí òpin mi ṣe máa rí. Kì í ṣe gbogbo èèyàn tó wá sáyé ló máa darúgbó. Bẹ́ẹ̀ kọ́, gbogbo èèyàn kọ́ ló máa di arúgbó. Ṣùgbọ́n àwọn ọba ọjọ́ péréte téèyàn bá máa lò ó lò ó ní ìtumọ̀. Ohun tí ènìyàn bá ṣe náà máa rò títí ayé. Ìbáàjẹ́ ọjọ́ méjì lónìí, ìbáàjẹ́ ọjọ́ mẹ́ta, ìbáàjẹ́ oṣù mẹ́ta, ohun tó bá ṣe láàárín wákàtí tó lò yẹn náà ni ó ṣe pàtàkì. Èèyàn lè lo 100 ọdún láyé àbí kó lé ṣùgbọ́n kó má nípa rẹ̀. Ká má tiẹ̀ rí nǹkan rere sọ nípa rẹ̀. Ṣùgbọ́n ó dára kí ènìyàn máa béèrè fún pé Olúwa báwo ni òpin mi ṣe máa rí. Nígbà tí ènìyàn bá mọ bí òpin rẹ̀ ṣe máa rí, á lè sáré, á lè mọ iye ọjọ́ tó ní níhìn-ín. Tí ènìyàn ò bá sáré kó mọ bí òpin rẹ̀ ṣe máa rí, ẹ jẹ́ mọ̀ wípé á gbé ìgbésẹ̀ tí kò tọ́ tó máa mú kí ikú ká ohun tí ò tọ́ mọ́ lọ́wọ́. Ohunkóhun tí ikú bá dẹ̀ ti ká mọ́ wa lọ́wọ́, òun náà máa fi ṣèdájọ́. Ṣùgbọ́n ó dára kí ènìyàn ní orúkọ rere. Ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ kìíní láti ẹsẹ̀ kìíní rẹ̀. Ó ní orúkọ rere dára ju òróró ìkunra. Orúkọ rere. Arábìnrin tí àtìtórí náà jókòó sí nínú àṣálẹ́ yìí, wọ́n ti ní orúkọ rere nínú ẹgbẹ́, wọ́n ní orúkọ rere nínú ilé, wọ́n ní orúkọ rere ní àwùjọ. Ká lẹ́ni tí ò ní orúkọ rere níbi ìjókòó rẹ̀ lórí láìpẹ́. Amen. Ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn. Ó ní ọjọ́ ikú ju ọjọ́ ìbí ènìyàn lọ. Ọjọ́ ikú ó ju kí ni? Ọjọ́ ìbí ènìyàn lọ. Tí a bá wò ó ní ọjọ́ tí a bí ìránṣẹ́bìnrin sáyé, ṣé bí àwọn èèyàn ṣe máa rí rere, wọ́n ṣe máa jókòó rẹ̀? Kò lè rí báyìí. Àwọn èèyàn máa yọ̀, wọ́n ní ẹkú ayọ̀ ọmọ, ẹkú ayọ̀ ọmọ tuntun jòjòló wá sílé ayé. Ṣùgbọ́n ní ọjọ́ ikú tó padà síbi tó ti wá, báwo ni ọkàn àwọn èèyàn ṣe rí? Báwo la ṣe ń wù? Hallelujah. Ìyẹn ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ wípé ní ẹsẹ̀ 14 yẹn, ó ní ní ọjọ́ àlàáfíà máa yọ̀. Ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́njú ronú pé bí Ọlọ́run ti dá ìkíní bẹ́ẹ̀ ni ó dá ìkejì. Ní tìdí èyí pé kí ènìyàn kí ó máa ṣe ní nǹkan tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Hallelujah. Kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ lọ́la. Ẹni tó bá mọ tó máa ṣẹlẹ̀ lọ́la, ó lè wá ọgbọ́n láti lè má jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀. Amen. Ìgbà tí àwọn akọrin kọrin àdákọ lẹ́ẹ̀kan, wọ́n kọrin pé tó bá jẹ́ kò sẹ́ni tó mọ̀ pé a máa jókòó ní ìjókòó báyìí lẹ́nu. Ibi àìjẹ́ tàdánù náà kù.
ṣùgbọ́n Ọlọ́run ló mọ ohun tó máa ṣẹlẹ̀ sí ènìyàn. Amen. Ṣùgbọ́n Bíbélì wá sọ̀rọ̀ ní ẹsẹ̀ kejì. Ó ní ó dára láti lọ sílé ọ̀fọ̀ ju àti lọ sílé àsè, nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn. Kí ló máa wá ṣẹlẹ̀? Ó ní alààyè yóò pamọ́ ní àyà rẹ̀. Kò sẹ́ni tí ò ní òpin. Kò sẹ́ni náà tó wá sáyé tí kò ní òpin, tó náà ní fayé sílẹ̀. Hallelujah. Ṣùgbọ́n kí ni ikú máa ká mẹ́rin àti rẹ̀ lọ́wọ́? Ìrònú wa nìyẹn. Ìyẹn ló yẹ ká fi máa wádìí pé báwo ni òpin mi ṣe máa rí. A lè sọ pé lénìí ni kó má jẹ, a lè sọ pé ọ̀la ni kó má jọ̀la. Amen. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí rere tí a ti gbọ́ nípa arábìnrin wa, a ní ìrètí wípé a ó tún jọ pàdé ní ẹsẹ̀ Jésù. Ṣùgbọ́n tí kò bá sí ẹ̀rí rere, ìyẹn ló yẹ ká máa banújẹ́ wípé ó ti lọ àwọn rere. Nípa ibi tó wà, a ò fẹ́ wà bẹ́ẹ̀. Ẹni yìí kò ṣe dáadáa láyé, ibi ìpayín kékeré láwà, ibi oró láwà. Kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà kó lọ sí ibi ẹkún ìpayín kékeré. Ṣùgbọ́n a gbọ́ àwọn ẹ̀rí rere tí a sọ nípa wọn. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n wà ní àyà olùgbàlà. Àá bá wọn pàdé ní ọkàn àyà Ábúráhámù, níbi tí èmi àti rẹ̀ tí à ń kàn wẹ́ fún wípé a fẹ́ wà níbẹ̀. Ṣùgbọ́n báwo la ṣe fẹ́ wà níbẹ̀? A nílò láti gbé ayé tó wu Ọlọ́run kí ikú bá lè ká nǹkan rere mọ́ wa lọ́wọ́. Fún àwọn tí ò bá tí ì ní Jésù, àkókò orí ọ̀fẹ́ rẹ̀ láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ká bá lè bá jọba níkẹyìn. Ká bá lè bá arábìnrin wa pàdé. Ó ní a ó ríra wa, a ó yọ̀ mọ́ra wa. Ọlọ́run fi ìran kan hàn mí nìkan bí ọdún mélòó sẹ́yìn. Mo bá mi nínú ìran. Mo wá ń lọ láàrin ìgboro ìlú yẹn. Kò sí oòrùn níbẹ̀. Gbogbo ìgboro ìlú yẹn dàbí ìgbà tí a wà ní àsìkò òṣùpá. Hallelujah. Ẹ jẹ́ kí ìdákẹ́rọ́ tó wà. Mo ń sọ nígbà tí àkókò tí òṣùpá máa ń ran àrùn lójú. Gbogbo rẹ̀ á mọ́lẹ̀ kedere. Bẹ́ẹ̀ ni ìlú yẹn ṣe rí. Ó ń ṣe oòrùn ló kan ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ yẹn dàbí ìmọ́lẹ̀ òṣùpá ni. Gbogbo ọ̀nà ìlú yìí ló dára ló rẹwà, ṣùgbọ́n kì í ṣe títí ọlọ́dà ló wà níbẹ̀. Gbogbo ojú ọ̀nà yẹn funfun nígbà tó jẹ́ pé snow jábọ́ sílẹ̀, ó wà ní gbogbo ilẹ̀ yẹn lọ. Àwọn òdòdó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lọ. Mo wá rìn lọ láàrin ìlú yìí. Mo wá gbójú sókè. Mo rí ìránṣẹ́bìnrin kan tá a ti jọ gbélé lÉkòó. Àwọn ìyá yẹn gbé ní bus stop. A máa ń pe màmá yẹn torí àkọ́bí wọn ni máa ń jẹ́ Káyọ̀dé, máa ń pè wọ́n ní màmá K. So mo wá rí ìyá yẹn, wọ́n gbé gèlè blue, wọ́n wọ aṣọ white. Wọ́n wá ń bọ̀. Wọ́n ṣe ń bọ̀, wọ́n rẹ́rìn-ín, wọ́n ń bọ̀ tọ̀yàyà tínú wọn ń dùn. Mo wá ń wò wọ́n lọ́ọ̀kan. Mo wá wò pé màmá K ló ń bọ̀ yìí. Màmá K ló ń bọ̀ yìí.
mo wá ń wò wọ́n tìyanu nígbà tó kù díẹ̀ kan súnmọ́ mi mo wá rí pé àwọn ọ̀gbọ́n ló ń bọ̀ mo wá sáré súnmọ́ wọn àwọn náà sáré súnmọ́ mi wọ́n bá ní Wálé o méèkì ẹ̀ ó ní màmá ké ẹ méèkì ẹ̀ àwọn àjọ sọ́nà ara wa níta fi tó ń dání ìdìbò sófẹ̀ tó bí wákàtí mẹ́wàá àwa dì mọ́ra wa ayọ̀ yẹn wá pọ̀ gan àwa dì mọ́ra wa á ní àmàmá ké ẹ méèkì ẹ̀ òye ta jí ni ìgbà mo wá jí sáyé mo ní ṣé bí èèyàn ṣe tún náà ni so ṣé bí ọ̀hún ṣe rí nìyẹn ó ní abájọ tí Bíbélì sọ wípé a ó ríra wa a ó yọ̀ ní ọjọ́ kan àwọn ọmọ olóògbé wọn á rí ìyá wọn wá ṣe kí ni wọn á yọ̀ ṣé pé ibi ilẹ̀ wà ibi ayọ̀ yìí ibi tó lógo yìí èmi náà ti débi ayọ̀ yìí èmi náà ti débi tó lógo yìí èmi náà ti délé dídán ni ẹ yọ̀ mọ́ra yín torí náà ẹ má jẹ́ ká bànújẹ́ púpọ̀ wípé arábìnrin wa wọn ò sí láàrin wa mọ́ ẹ má jẹ́ ká bànújẹ́ ó ní bá tilẹ̀ kó nípa ti ara a ó ṣe kí ni a ó jíwá dídí nípa ti ẹ̀sìn a ó bá Kristi jọba ẹ̀rọ ara ló kú ẹ̀mí òkú ó sì wà láàyè síbẹ̀ ìgbà táwọn màmá wa ń jẹ́rìí lẹ́ẹ̀kan wọ́n ní tó bá ń gbọ́ mi wọ́n sọ̀rọ̀ nínú ìgbàgbọ́ wípé ara ló kú ẹ̀mí sì wà a máa bọ́ ara kíkú sílẹ̀ ní ẹ̀mí wa padà síbi tí ó ti wá. Tí a bá wo ẹsẹ̀ kejì tí a kà ní ó ló dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju àti lọ sí ilé àsè nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn alààyè yóò sì pamọ́ ní àyà rẹ̀ ohun tí à ń tọ́jú lónìí ẹ jẹ́ ká pamọ́ ní àyà wa wípé ká ṣe rere kí ìgbẹ̀yìn wa kó bá lè dára. Ẹsẹ̀ kẹta ó ní ìbìnújẹ́ sàn ju ẹ̀rín nítorí pé nípa ìfàrojú a sì mú àyà sàn nípa ìfàrojú a mú àyà ṣe kí ni àmúsàn ìyẹn ni wípé bí ojú wa ṣe fàro nípa ohun tó ṣẹlẹ̀ a dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ìdágbére yìí lọ́wọ́lọ́wọ́ àyà tí ó gbọgbẹ́ á gba ìwòsàn nítorí pé ohun tí a ti gbọ́ tó mú ìbànújẹ́ wá àtòhun tá a ti gbọ́ nípa ti ọ̀run nípa ìgbẹ̀yìn màmá àyà wa sàn pé a máa pàdé nígbẹ̀yìn a máa ríra nígbẹ̀yìn láìpẹ́ kò sí ọjọ́ tá a lò láyé bí ìṣẹ́jú kan níwájú Ọlọ́run amen bí ìṣẹ́jú kan ní sèkú nígbà a ó tún ríra a ó tún yọ̀ mọ́ra wa a ó tún jọ rẹ́rìn-ín ní ẹsẹ̀ Jésù lórúkọ Jésù Kristi èmi àti àrùn pàdánù ìjọba Ọlọ́run. Amen. Tá a bá wá rí ẹnìkan níbí tí kò tí ì rí Jésù tí kò ní ìrètí yìí pé wọ́n sọ ṣé bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣá tí a máa ríra wa ṣá tí kò sí ìrètí yìí nínú ọkàn rẹ̀ àkókò rẹ̀ ni fún wa láti jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kí àwa náà bá lè ní ìrètí yìí nínú ọkàn wa kí a bá lè gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Ǹjẹ́ a rí ẹnìkan àbí méjì tí wọn náà fẹ́ ní ìrètí ńlá yìí níbi tí a wà ẹ̀kànjá náwó sókè wípé èmi náà fẹ́ ní ìrètí yìí mo fẹ́ wà níbi àsè ọ̀dọ́ àgùntàn ti ọ̀run